bí aláwọ̀ ṣe dákó bí ò ṣe wọ bàtà tó máa gbẹ́sẹ̀ wọnú ná kàkà gbogbo ẹ̀ ẹni tí bàbá pàlà máa gbẹ́sẹ̀ wọnú ná ẹlòmíràn mọ̀ láìpẹ́ láì máa wọ́ òun èèyàn ló máa wọ́ wọn nù náà. wọ́n sọ àfáà mi lóko palẹ̀ Yorùbá. wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ níbo náà ẹ̀hún ṣé ìránì nàbíbì kan wọ́n ti ń lé ẹni tó bá wé rí àwọn kìnìyàn wọ́n máa ń lé wọn pa náà máa yọ lórí wọn. Níṣẹ́ lóko Ọbaṣọlá lọ́rọ̀ o. ẹ rojọ́ kiri bí egbére tí wàá pé ìjọba Nàìjíríà àtàwọn ọlọ́pàá àwọn DSS tó ń fàyè wọn kàn máa rojọ́ a máa ní Allah subhanahu wa ta'ala sọ pé nínú ìwé rẹ̀ wà á kàn gbé máìkì sẹ́nu láàárọ̀ wà á dẹ̀ máa rojọ́ òwe rẹ̀ ẹgbọ́n sótọ́ súnà Allah subhanahu wa ta'ala sọ pé kàṣọ́ngó súnà ní rádaràda ilé ìmọ̀ ní òtọ́ súnà ilé àánú kò tọ́ súnà nínú ẹ̀ wò wọn tiẹ̀ wá jáde kó máa kọ́ ọmọ ẹ̀wọ̀ máa ṣe mọ́tò máa ṣe gbá káà náà máa lọ sókè bíi China orí burúkú ló ń gbé kiri Saudi gan láfàtò wà ń lẹwà ilé kéwù kan ọmọ 5,000 máa ṣe tán ọmọ 2,000 ìyẹn la fẹ́ máa ṣe ni ilẹ̀ Haúsá Fúlàní ti gba gbogbo ẹ̀ ẹ̀wọ̀n ọmọ Ìlọrin sìn àwọn yìí náà wọn níṣẹ́ wọn lábọ̀. àwa níṣẹ́ o. àwọn ọkùnrin mò ń sọ àwọn ọkùnrin tó pọ̀ bẹ́ẹ̀ ni àfà big screen. ok ó yẹ ká ti lè ṣe. tẹ́rí Yorùbá wà careful lérí bí wọ́n ṣe ń produce àwọn ọmọlé kí ó jáde wàhálà ilẹ̀ Yorùbá ò ní fújọ́ mọ́. kò ní fújọ́ àwọn la ṣe dìde. nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwọn tó ń produce jáde àwọn tó máa dógun lé àwọn tó ń fẹ́ dá wàhálà lé tó máa lò fógun torí nǹkan tó ń kọ́ wọn nìyẹn. ms oyè gbé sókè. narrated Ibn Abbas ṣàlàyé pé. I heard Allah's messenger. Ọlọ́run gbọ́ nígbà tí Muhammadu jíṣẹ́ Allah. While he was delivering a sermon on the pulpit. Nígbà tó ń ṣe wáàsí lórí kíńbàlì rẹ̀. Saying. Wọ́n sọ wípé. You will meet Allah barefooted. Ó ní wọ́n máa rí Allah tá Allah ò ní wọ bàtà. Ẹ ṣáà rí bàtà kan bí ṣú ẹ̀. Wọ́n máa gbẹ́sẹ̀ kiri. Ó máa wà ní òwò ẹ máa rókò ìgbàlà sábà. And uncircumcised. Pé wọn ọ̀dẹ̀ dákó Allah á máa rókò yẹn. Ẹ jẹ́ kó tún gbé sí. So ms ẹ ṣóòbí tí ó ti máa gbé ẹsẹ̀ wọnú náà yẹn mo ti fún yín láti ṣe ẹ̀ka tó kà náà. Ẹ ti fún mi ṣó wà tó sí ọ̀dọ̀ yín mẹ́rin. Ẹyin máa wá ní o mo ti sọ èdè kẹwàá jáde tó ti gbẹ́sẹ̀ wọnú náà tó ń ṣèdájọ́ tó ń sọ pé káàtì pé ta ló kù tó fi gbẹ́sẹ̀ wọnú náà. ṣe ti rí okó àlá ẹ pé wọn dákó fún ó lójú kò lè gbọ́ ó lójú kò fi rí ni ọlẹ́nu kò lè fi sọ̀rọ̀ ó létí kò fi gbọ́rọ̀. ta ló bá sí rí rẹ̀ gan tó dá sọ́gbọ̀n. torí tí èmi mọ bá sí rí rẹ̀. ẹ ti ka Quran débẹ̀ tẹ́ bá rántí ibì kan tó ní wọ́n rán Gabriel wá pé ẹ mọ̀ pé spirit Allah ni Gabriel Jubri nígbà tó máa wá aṣọ green ló wọ̀ nǹkan tó kàn fi ṣe lo aṣọ green. ok sáyidì Suratul Miriam ní kinní yẹn wà táìmù ọ̀rọ̀ Miriam ni ó ti sọ pé ó ní Gabriel wá ní form of perfect person ó ní ó dé wà ní green colour ó wọṣọ green tó fi ṣe wọ green fún nìyẹn. ọmọọba olówó Èkó. àti pé tẹ́lẹ̀ àwọn TikTok ò láìkì ẹ̀ pẹ̀lú kọ́lọ̀ tá à ń gbé kiri tẹ́lẹ̀ so kọ́lọ̀ yìí nísìnyí àwọn TikTok wọ́n ti bá wa fara mọ́ wọ́n ti fọwọ́ rẹ̀ gbá so eléyìí ní sí àlè fílẹ̀ dàrọ̀ la. ẹ mọ lọ́jíìkì tán máa ń lò ní sẹ́rí tẹ́ bá ti fẹ́ wá sí Kaaba tẹ́ fẹ́ lọ ájì wọ́n ti gbé kú o. Ọbaṣọlá ṣé ẹ ti lọ Mọ́kà rí ni. àmúsúnmọ́ bẹ́ẹ̀. Ọbaṣọlá ìjẹ́ má ṣé ẹ ti bínú wọnú gbẹ́sọ̀rọ̀ Kaaba yẹn rí. bàbá àti ẹ̀wà ti rí ti ń lọ bẹ́ẹ̀ àti rí kan máa ń gbé kú o. kí ló fà á tán kí fẹ́ kíyàn wọnú bìbẹ̀. àwọn èèyàn máa ń já wọn kankan wọ bẹ̀rẹ̀ tó bá jẹ́ bí ẹni tó bá súnmọ́ wọn dáadáa wọ́n máa ń jẹ́ kó bọ̀ ṣé bí àwọn president Nàìjíríà wà yìí. wọ́n ti gbé kinní yẹn kú o ń bẹ́ẹ̀. wọ́n ti gbé kinní tó wà nù rẹ̀ kúrò. wọ́n ti gbé ère yìí kú o ń bẹ́ẹ̀. Because gbà tẹ́mi béèrè lọ́wọ́ àfa kan jẹ́ pé òkúta kan ló wà nù rẹ̀ èmi wọ́n bẹ̀rẹ̀ pé kí lòkúta yẹn mean torí ẹ̀mọ̀ kíkan tí kò bá yéèyàn tí yẹn bá béèrè nínú Kaaba yẹn sì tẹ́ pé kò sí bẹ́ẹ̀ bá lọ Mọ́kà máa lọ yípo rẹ̀ pé làbáyíká ó mọ làbáyíká kí ló wà nínú rẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́. òkúta tó ń sọ fún yín yẹn kì í sonú rẹ̀ ló wà o òkúta Ájárà síwájú nìyẹn ṣe rí inú Kaaba yẹn gẹ́gẹ́ step àbáwọlé bẹ̀lẹ́ ń wò yìí. Kí ló wà nù rẹ̀ so ibẹ̀ gangan ni sìgìdì yẹn wà bẹ̀yìn ta tẹ́ máa lọ kó láyé. exactly. kò ń ṣe òsì ló ń ṣe òsì.
kò ń ṣe òkúta òòṣà ni náà ń ṣe òsì gidi òkúta náà ń bọ́ òkúta ńbẹ̀ ni wọ́n ń bọ òkúta òkúta náà ń bọ ìkẹ́ tí wọ́n fi ọwọ́ wọn mọ fúnra wọn tẹ́ bá wo òkúta omi ni odò wọ́n ń bọ sẹ́mùsẹ́mù bàbá tó bí bàbá Muhammadu lọ gbẹ so ìkẹ́ tí wọ́n fi ọwọ́ ara wọn ṣe fúnra wọn náà ń bọ Big níbẹ̀ Joe ẹ náà ṣeun lẹ́ ń jàre jọ́sìn. ẹ jẹ́ ká ka àdìsí tó ti ní pé tó bá dijọ́ gbẹ̀dàlẹ̀ kí á mọ̀ yóò mọ̀ ní lágbájá tọ́ọ̀chì mi tàmẹ́dó tọ́ọ̀chì mi ẹ ti rán dé àdìsí yẹn ẹ máa gbọ́ tí òkúta gẹ́gẹ́ fún ara rẹ̀ yóò máa sọ̀rọ̀ tó ládìsí àdìsí yẹn wà. ẹ máa rí i pé táwọn èèyàn ọmọ nàìjíríà bá débẹ̀ wọ́n máa ń sọ pé àwọn fi ọlá ilé ọlọ́run yìí àwọn fi ọlá ilé Allah yìí wọ́n fi bẹ́ẹ̀ ni tọrọ àwọn náà fi tọrọ. ló yẹ kẹ́ ti mọ̀ pé ilé tí Allah ń gbé nìyẹn olódùmarè ò nílé ṣùgbọ́n Allah nílé ilé rẹ̀ Káàbà ni so inú ibẹ̀ ló ń gbé. nígbà tá a wà nílé kéw wọ́n ní àwọn màláíkà ti kọ́kọ́ wá kọ́ ilé kan tẹ́lẹ̀ wọ́n wá gbé lọ sínú òfurufú so ojú ibi tí wọ́n wá kọ́ sí tẹ́lẹ̀ yẹn ibẹ̀ ni Abraham náà wá kọ́ sí wá àdìtì kọ́ sí Ìbàdàn padà nìyẹn. so tẹ́ bá ti wà ń bẹ́ẹ̀ bá bígbà tó já sí pé ẹ̀ ń ta bẹ́ẹ̀ sí ń ta wá fún Káàbà yẹn bígbà tó jẹ́ pé ń ta wá fún ti ń bẹ lójú sánmà náà ni so ìyẹn ní kí ilé kan Saheed Buhari 48. so tẹ́ bá ń sọ̀rọ̀ òkúta Saheed tẹ́ ń Buhari sọ nílé 48. bẹ́ẹ̀ nínú Káàbà gẹ́gẹ́ sì gidi ló wà ń bẹ òkúta yìí dẹ̀ ní oríṣi méjì ni wọ́n máa ń make up fún tí wọ́n á decorate ẹ̀ ibẹ̀ yẹn ló máa ń pọ́n láyẹn tó wà lọ yẹn mọ̀ pé flus òkúta ajára nìyí. a fún wọn pé wọ́n ń sin òkúta yìí lábàdí ka ilé ìtàn so ẹ wo ibi tí Allah ẹsẹ̀ Allah àtàkànbí ṣò yẹn àwọn la fẹ́ kà fún yín sìn Saheed Buhari 48 kí gbogbo èèyàn gbọ́ wa o torí tọ́mọ̀ àfa àkọ́bá máa sọ wọ́n máa ní invisible Allah irọ́ ni o ó yẹ gbé sókè. Narrated Anas, Anas ṣàlàyé pé the prophet said, Muhammadu ṣàlàyé fún wọn pé the people will be thrown into the tó bá di ọjọ́ hellfire, ìdájọ́ wọn máa ju àwọn èèyàn sínú iná and it will say, ó máa wí pé are there any more to come? ṣọ́yì kọ́ àwọn èèyàn tẹ́ ẹ̀ mú bọ̀ ṣọ́yì kù ni àwọn dà Till Allah puts his foot over it. títí tí Allah fi máa ti ẹsẹ̀ bọ́nú iná ṣe pé nínú ibẹ̀yẹn tó wá fi sí wọ́n tún fi Quran tẹ̀lé lọ́kà láti fi jẹ́rìí nǹkan yìí Quran 50:30 ẹgbẹ́ sókè lọ ms ó yá And it will say, Allah máa tẹ̀sẹ̀ bọ́nú náà wá máa wí pé Kati, 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 kàtì kati, kati. kàtì Allah kí ló máa wà sọ bẹ́ẹ̀. àràbù lẹ́nu enough ẹ jẹ́ ká bó ṣe ń sin òkúta àti bókúta yẹn ṣe máa sọ̀rọ̀ bó ṣe lẹ́nu òkúta làwọn mùsùlùmí ń sìn lọ́ ń bọ̀ òun ló máa ń dárí ẹ̀ṣẹ̀ jù wọ́n ẹ jẹ́ ká kà á ká dẹ̀ àpamọ́ ìtumọ̀ wá ti kàtìkàtì. oníkàtìkàtì làlánà yóò mú ẹ sọ. ìgbà tẹ́ fi wà lè kéwú tẹ́yìn náà fi ń ṣe mùsùlùmí hù ṣé ẹ̀ ká gbogbo àwọn kinní yìí torí tá a bá ní ká kà ní méjì tẹ́ fi ṣe Islam yóò lé ní 10 years o. ṣé wọ́n tiẹ̀ bí mi bẹ̀ gan ni ṣé ok sẹ́yìn ò ka gbogbo nǹkan tó ń ka yìí nàbí ṣé wọ́n fọ́ọ̀jì ẹ̀ ni ṣé wọ́n lọ photocopy rẹ̀ jáde ni. ẹ dákun sẹ́nìkan níwà tó dáa tá à nábì ni. ẹyin kí ló dé sẹ́yìn wá lè já wọn gbà tán ká nísìn. a sì wá nígbà òdodo ti délẹ̀ ni. ẹyin gbogbo ìgbà àwọn kẹ́yìn wà ń bẹ̀ wọ́n sí gbogbo bí fún yín lè kéwù ni. àbò lèèyàn ṣe ní sí àkà ìtàbálẹ̀ kà ń bẹ àkà ìtàbá ti ní ìmí ìbẹ́ẹ̀bẹ̀ tó jẹ́ pé tẹ́ bá rí gan wọn àwọn àfọ́ ti sọ fún yín láti lè kí ó gan pé rárá wọn kì í béèrè question bó ṣe wà ní ẹ bọ́lọ̀ ti fẹ́ ni. Àsọlá ìkan tí ìyá wa ń béèrè lọ́wọ́ yín ò yé yín pé nígbà yẹn tẹ́yìn náà bá ń kà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó kéwú tó lè gbà tó tí àwọn nǹkan yẹn ò kí ń kọ́ yín lóminú pé báyìí tó fi rí báyìí. iná ló ṣe mí lójú ní ìsìn ganan. kí ló dé tó wá jẹ́ pé sí ló sú yín lójú. ó ti ṣe mí lójú tipẹ́. ẹ̀yin náà ti jalè Islam lọ́wájú. ms ó yẹ ká lẹ́nu ọba Àsọlá ti kó sọ́wọ́ láyé yìí. It was narrated from Abdullahi. ó yá Abdullahi ó ń ṣàlàyé pé. Oh, Abdulrahman. Why do I only see you touching these two corners? Kí ló dé tí máa ń rí ẹ tó máa ń fọwọ́ kan àwọn igun méjì? He said, ó ń wí pé. I heard the messenger of Allah say. Ó lóun gbọ́ tí Muhammadu jíṣẹ́ Allah sọ wípé. Touching them erases sins. Ẹni tó bá ti ń fọwọ́ kan òkúta yóò máa pẹ̀ṣẹ̀ wọn rẹ́. And I heard him say. Tóun dẹ́gbọ́n tó ń sọ wípé.
Whoever circumambulates 7 ẹni times, tó bá ṣe ètùtù tó yí òkúta ìkan lẹ́ẹ̀méje it is like freeing a slave. ó dàbí ìgbà tí ẹrú gba òmìnira. So ẹni síbi tí wọ́n ṣe ń sin òkúta bọ́ ṣe ń bọ òkúta sí kẹ́lẹ́ mọ̀ pé ẹni tó bá ń kírun lẹ́ẹ̀márùn òkúta yẹn ló ń kọjú sí, òkúta yẹn ló ń sìn, òkúta yẹn ló ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn muslim. Tí muslim bá ń bú àwọn èèyàn kan pé àwọn ṣe kinní kan wọ́n ń bọ̀ kankan, abọ̀kúta Saudi ni wọ́n, ẹlẹ́bọ Saudi ni wọ́n. Òun ni bọ́dà wa Bẹni lè fi kọrin, ẹlẹ́bọ Saudi ni wọ́n, àwa ti màṣírí yín àdèmàmà táṣírí yín. So ànábì tó mú wá yẹn kò dẹ̀ nígbàlà, àṣírí wọn ò dẹ̀ ní òun la bò fi fún wọn láéláé. lórin yẹn pé kọ́ máa jẹ́ àti ayé ló màṣírí wọn. ṣó ní mọ̀lẹ́ tó Tó ṣiṣẹ́ ṣiṣẹ́ fọ́dún fọ́dún mẹ́ta mẹ́ta tó fowó ló lọ sí rábù lọ Mẹ́kà sáka tó lọ fẹnu lọ́lọ́fẹ́nu òkúta òkúta ẹ̀rí ayé 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 má má ayé ṣe má mí ṣe o. mí o Ẹ̀rí ayé ayé ti ṣe ayé. wọ́n lóòótọ́. in a Bẹ́ẹ̀ni ní reality part àgọ́dù wà perfect gbàtà bá o owó nílẹ̀ abadili. tẹ̀ ní kò wọ́n tẹ̀ kó lọ sílẹ̀ ìwèrè kan millions of naira millions of pounds. Ọlọ́run jẹ́ kán gbọ́n. Ayé ti wọ́n ṣe sọ wọ́n. fún ẹ̀ ní sẹ́ẹ̀rí bí wọ́n ṣe kówó lọ tóun àwọn yóò tún wá fún wọn lówó pé ó yẹ lọ kọ́ mọ́sálásí wọn ní bẹ́nẹ́fìtì kan ju pé lọ kọ́ mọ́sálásí lọ Millions. kẹ́tọ́ máa kó àwọn èèyàn wá sílé àwọn. Pirated Abu Raja. used to worship stone kẹ. Ṣọlọ́wọ́ Èkó wà rẹ̀. worship ẹ̀ nìyẹn o. Yes, ẹ gbé sókè. We used to worship stones. Àwọn muslim lọ́wọ́n máa ń bọ òkúta, wọ́n ń And sin when, òkúta, wọ́n ń bọ. and when we found sọ a Buhari better kọ yìí. stone than the Táwọn bá first dẹ̀ ti one, rí míì tó dáa ju ti tẹ́lẹ̀ lọ, we will throw the first one and take the later. àwọn máa ju ti tẹ́lẹ̀ nù wọ́n á mú mi táwọn bá rí. But if we could not get a stone, Àmọ́ tí wọn ò bá rí òkúta míì, then we will collect some hearts wọ́n máa kó yẹ̀pẹ̀ jọ, and then bring a sheep wọ́n wá mú àgbò, àwọn and àgbò tó make máa pa that yẹn, sheep àbí over lákùn it. àbí kẹ́tẹ́kẹ́tẹ́, wọ́n wá pa àbí àgùntàn pẹ̀lú ògógóró ẹ̀jẹ̀ yẹn wọ́n á pò pọ̀, wọ́n á fi máa pa And òkúta then yẹn. perform the tawaf Wọ́n wá around ṣe it. ètùtù, wọ́n wá máa ṣe kí ni? Wọ́n máa yí ká nígbà méje. Ẹ play fọ́nrán yẹn kọ́ rí. So ta ló ń bọ òkúta Saudi, ta ló ń sin Saudi? Ẹ play fọ́nrán yẹn MS. Okay, wọ́n bọ̀. so òkúta tẹ̀ ń bọ leléyìí kẹ́ wò dáadáa. ọba ṣọlá ṣé káàbá ni. Kàbá nìyẹn kẹ̀ sẹ́yìn ọmọ nìyá mi. Fídíò gangan kọ́ rí náà, Mo ń nǹkan bọ̀, tá mo a kà fẹ́ bọ́ ṣe ń yí ká mo ń bọ̀, àti mo bọ́ fẹ́ ṣe ń mú fẹ̀jẹ̀ jáde pa. náà. Tó bá ń sọ bó ṣe káàbá rè òun rèé. Mo fẹ́ mú jáde, mo ń bọ̀. ilé Yẹmẹ́nì àlá kọ́nà lè nìyẹn. wò ní. Àwọn Ibo yóò mọ̀ ni. Ó máa ṣe o. àwọn obìnrin ní tẹ́ wọ́n ń dùn mí fún kò sí èrè kankan fún obìnrin wọn ò lè ṣe wáàsí wọn ò lè ṣe máàmù Ajára ni tó bá tún yóò kú kú. náà kò sí èrè kankan fún wọn. Ọkùnrin lè fẹ́ yàwó mẹ́rin léyìn lórí. Ṣé ẹ rí i mà? Wọ́n ń tẹnubọ̀ yẹn. Ó yẹ kí Bẹni lè ra ṣá orin yẹn sí báyìí nínú yẹn ṣó. Aṣọ ajára ni ojú òbò wọn tán tinúbọ̀. Wọ́n mọ̀ bò lábí wèrè báyìí Mùsùlùmí. Ẹ wo ìtẹ́ Akànbí ṣó lẹ́ẹ̀kan yẹn. Fatasi. Yẹmẹ́nì kọ́nà nìyẹn. ayé ló sọ ní ṣẹṣe Èyí mà ayé ló sọ ní mọ̀lẹ́ Ọbásanjọ́ àwọn ọmọ ìfẹ́ máa káàkiri ayé ló sọ ní mọ̀lẹ́ tó ṣiṣẹ́ Ṣiṣẹ́ fọ́dún fọ́dún mẹ́ta mẹ́ta tó fi tó fi travel tẹ́ lọ lọ Saudi Mẹ́kà tó lọ tó fẹ́ lọ fẹnu òkúta. gbòkúta ayé 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 má má ṣe mí o. Is the international, the deadliest shrine in history. Ó ní ẹ máa ń fi fún ẹ. ẹ̀sìn náà ẹ̀jẹ̀. Ẹ ṣe. ayé ló sọ ní màlẹ́ tó ṣiṣẹ́ fọ́dún mẹ́ta tó fi travel lọ Mẹ́kà tó lọ fẹnu òkúta. ayé ló sọ ní màlẹ́ tó ṣiṣẹ́ fọ́dún mẹ́ta tó fi travel lọ Mẹ́kà tó lọ fẹnu òkúta. ayé má má ṣe mí o ayé
ayé ló ṣàdàkúṣí tó ń gbó bí ajá. Ayé ló ṣe Rashidi amúgbó ọba onískánsán pẹ̀lú mọ́tì ẹ̀ abilala lẹ́nu. Ayé má má ṣe mí o. Ayé má má ṣe mí o. Ayé lọ́sọ̀ ní màlẹ́ tó ṣiṣẹ́ fọ́dún mẹ́ta tó fi travel lọ Mẹ́kà tó lọ fẹ́nu òkúta. Ayé lọ́sọ̀ ní màlẹ́ tó ṣiṣẹ́ fọ́dún mẹ́ta tó fi travel lọ Mẹ́kà tó lọ fẹ́nu òkúta. Ayé má ṣe mí o. Ayé ló ṣe wá bá ó yà bẹ̀rẹ̀ méjì wọn ní ibi tó tó sọmọ lẹ́rú ọlọ́run. Ayé má má ṣe wá o. Ayé má ṣe wá o. Onílé mi má má di àlejò. Nínú bàbá mi o. Ayé má sọ mí dàlájì. Ayé má ṣe wá o. Ayé má ṣe wá o. ẹ ṣe òyàrá DJ ẹ ṣe DJ ìyá wa mo rò bá gbìyànjú pẹ̀lú yín. ms mi ò báyà lè fún ìyàwó àyè níbi tí Muhammadu ti fa ìsàlọmọdún mẹ́fà tó fọ lẹ́nu lọ́mọdún mẹ́sàn. Àkànbí wọ́n jẹ́ yẹn lọ sùn. Àkànbí ẹ kí fídíò sí continue ẹ jẹ́ káwa náà lọ rest kí ló dé. Àkànbí kí ló ṣẹlẹ̀. Wánù tí ń lọ lù bí Àkànbí. gbogbo yẹn náà ló bá ṣọ láti kà tẹ́lẹ̀. wọn ò tí mọ̀ kan o ìkan wà tí ibi tí wọ́n ti ń jagun lọ́wọ́ tí obìnrin kan tó dólẹ́gbẹ̀ẹ́ Àyìṣà tó ń rẹ́rìn tí Muhammadu nìkan lọ bẹ́ orí ẹ̀. Muhammadu pààyàn bẹ́ẹ̀. Ìyàwó àlèmọ́ṣẹ́ mọ̀ pé Muhammadu pa odindi ìlú run. ẹ ṣe báwọn ẹlẹ́bọ náà lọ pa. ẹlẹ́bọ yìí mo tara ẹ ṣe kí ló ṣe wọ́n bá jà ní. Obìnrin tó dá dúró tọkẹ dá dúró tí ọ̀tọ̀ Muhammadu kò bá sọ̀rọ̀ kí Muhammadu nìkan lọ bẹ́ orí ẹ̀ yẹn. Olórí wọ́n ṣe máa ní kó wá olórí Halima. So ẹ lè béèrè lọ́wọ́ àwọn àfa láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó parí sí wípé kí wọ́n fún yín ní àyà kan níbi tí wọ́n ti ń kógun bọ̀ wá bá Muhammad wọn lè rí. ẹ̀yin gẹ̀ẹ́dà o gbogbo ilé ìbẹ̀tẹ̀ pé tó bá pẹ́ ẹ̀yin ti sọ gbogbo ilé ìtẹ́lẹ̀ ó ṣeé ṣe kí irú wa yìí má jìn sí irú tá a jìn sí tó bá pẹ́ irú yìí ti ṣáájú ti pẹ́. àwọn tó wà Nàìjíríà ta lọ́lọ́run wọn jí gbé ọ̀kan náà gbé ló sun Kùránì wọ́n tún ti jẹun náà gbé wọ́n padà bóra. Mọ̀ pé àwọn Muhammadu tó pẹ̀lú tó dó jẹ́jẹ́ rẹ̀ alábìnrin tó dó bẹ́ẹ̀ aláboyún lobìnrin yẹn tọ́kẹ́ ọlọ́ ti dàbọ̀ lọ́rùn tó pẹ̀lú ẹlẹ́ni yóò yá ẹlẹ́kọ́ mọ pààyàn kiri bí ewúrẹ́ ọlápáwa náà ti escape mọ́ wọn lọ́wọ́ ni. ok ṣe ẹ wá accept fún ṣẹ̀ríà kìíní tó fẹ́ gbé kalẹ̀ yìí nísìn ẹ mọ̀ kó tó bá ti pilẹ̀. ikú ọ̀pá àwọn tó pe ṣẹ̀ríà lọ àtàwọn tó fẹ́ tẹ́wọ́ gbà ikú òjijì gbógbóná ní ọ̀wọ́lé tọ̀ wọ́n wá láyọ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti akọ́ ìlú tí wọ́n ṣẹlẹ̀ Fúlàní tó ń para wọn àlá ẹ̀jẹ̀ yẹn náà fi ń bọ́ kò sí ọdún ọ̀hún tẹ́ lọ Sàwúdí táwọn èèyàn ní gbẹ́mí níwájú àlá. Alájà Halima sẹ́yìn faramọ́ ṣẹ̀ríà lọ. Èmi ò faramọ́ torí kò wúlò. So kò sọ̀rọ̀ ń bẹ nìyẹn. tọmọ yín bá jí pẹ́ńsù ọ̀rẹ́ rẹ̀ mú ní skul wọn gé lọ́wọ́ ọ̀tún ni. òfin Allah ní ṣẹ̀ríà kò kí ń ṣòfin Ọlọ́run Allah ò sọ lọ́wọ́. Allah tẹ̀ nílẹ̀ Yorùbá tọmọ bá ń fẹ́ wọ́ àwọn ìyá wa wọ́n máa ń yọ olè kúrò lójú ẹ̀ ni. ọmọ ẹni ò kí ń burú ká lè fẹ́kùn pàjẹ́ tọmọ bá ń fẹ́ wọ́ nílẹ̀ Yorùbá tó fẹ́ wọlé ní tó fẹ́ wọ́ lọ́la tí wọ́n bá wí. dáàdi wa kan náà fẹ́ mú ìyàwó Àlímọ̀ lọ sí UK mo dẹ̀ rí pé kinní yẹn máa jẹ́ nǹkan tó dáa torí tó bá dé UK mo mọ̀ pé wọ́n ní a lot tó fẹ́ share tó jẹ́ pé àwọn èèyàn lè fi documentary but torí pé wọ́n wà Nàìjíríà wọn ò lè sọ torí èmi náà ti mọ ẹni tí ìyàwó Àlímọ̀ wà pẹ̀lú
Nàìjíríà wọn ò lè sọ torí èmi náà ti mọ ẹni tí ìyàwó Àlímọ̀ wà pẹ̀lú tó bá sọ̀rọ̀ wọ́n lè lọ gbé wọn ní Nàìjíríà so ẹ ṣe so ìyàwó Àlímọ̀ ẹ má bínú kí ló yìí dé tẹ́ yìí ṣe ń lo ìjáàbù ẹ má bínú. Tá bá fẹ́ sọ yẹn máa jẹ́ privacy because mi àtọ́ Báṣọlá ti sọ̀rọ̀ mo wá Okay, sọ̀rọ̀ lórí prógráàmù yẹn báyìí mo padà láǹdì sí tọlọ́pàá ni. ó ti yé mi ẹ ṣe so dádì wa tó dà pé wọ́n kọ kọ́mẹ́ǹtì yẹn délé pé àwọn fẹ́ mú yín lọ sí UK Professor PJ àwọn nìyẹn ẹ ká lẹ́sà. olówó èkó ms bàbá mi ẹ má jẹ́ kí Alimọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ kó díẹ̀ mi ìsọ̀rọ̀ láì mú ṣe màá gbèjà nǹkan tó bá sọ̀rọ̀ ẹ má jẹ́ ok lẹ́nu. bẹ́ẹ̀ni 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 ẹ ṣe sà so ìyàwó Àlímọ̀ ẹ lè bẹ́ẹ̀ni fọ́lò Professor PJ yà ẹ ṣe sà. ms mẹ́sẹ̀gì tí mo ṣẹgbọ́n ìyàwó Àlímọ̀ sẹ́ndì sí ilé nìyẹn lè bá wa gbé sójú bí screen kẹ́ bá wa túmọ̀ ẹ̀ fáwọn èèyàn kan gbọ́ ọkọ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá ẹnu àtàwọn DSS alábọ́ọ̀dì pọ̀ nínú wọn gbogbo nǹkan táwọn àfáà sílẹ̀ Yorùbá yẹn àwọn àfọ ò fọwọ́ sí àbí àwọn ìjọba ò fọwọ́ sí àwọn ìjọba bẹ́ẹ̀ fọwọ́ sí tíjọba ò bá fọwọ́ sí ni ẹni tí ìyẹn sọ pé bóyá mo kàn post pé àwọn àáfàá kan wà o, ọ̀rọ̀ ẹnu mi ni ẹwẹ́ má wò ṣe mi o olè ló pọ̀ nu wọn tọ́dẹ̀ wá gbé wa ta lu a week in police station ṣé àwọn ìjọba ò fọwọ́ sí ni ẹ ṣé wọn gbẹ́jọ́ ni ìyàwó ṣùgbọ́n kan gbẹ́jọ́ ṣèjọba ẹ máa ìyàwó kan tó ṣẹlẹ̀ lé ẹni yẹn ló lo agbára díẹ̀ tó ní níbi tó ti lò ó yẹn ìyẹn kọ́ ló ń pè ní ìjọba tí àfọ àbá sọ̀rọ̀ sí mi tí bá sọ tèmi padà kò lè fi ìjọba gbé mi bó ṣe rí níjọba lèmi náà níjọba àjọ wà á lù ú nǹkan tó máa ń ṣe nìyẹn ẹni tó bá rí pé òun jù lẹ́ni yẹn rí bí pé òun jù yín lọ ni ká nígbà tó ẹ máa gbọ́ ìyàwó ká nígbà tó gbé yín gan amọ̀ sí tá bá pariwo síta fúnra wọn ló máa jù yín lẹ̀ kò ń ṣọ̀rọ̀ ẹnu lélẹ̀ fúnra wọn ló máa jù yín lẹ̀ wọn ò ní gba béèlì gan tẹ bá sọ lọ orí social media báyìí gbogbo wọn lórí gbogbo wọn jọba so àwọn náà ń sìn wọn dẹ̀ fẹ́ máa ṣe dàbí èèyàn dáadáa níta even nǹkan mi tó àtọ́ ṣẹlẹ̀ Báṣọlá nìyẹn. gan sọ̀rọ̀ kan because àwọn most àwọn nǹkan mi wọ́n tẹ́ pé mò ń rí mú dání ó láwọn bíi mẹ́rin kan ní sí mo ṣàlàyé ọ̀rọ̀ yìí fún àwọn náà rí sí ni pé reality ni mo ní òkè tí kò bá ń ṣe reality ni àwọn sọ pé wọ́n láwọn sin lọ́wọ́ wọn pọ̀ra wọn láfà ẹ fẹ́ ọmọ kí ni èjì orí mi tí mo ṣe jẹ́ ọmọ kékeré yẹn ẹ fẹ́ mi mo ń béèrè àwọn ìbéèrè tẹ́ ń sọ pé ẹ̀yẹ máa ṣe dáadáa o ẹ̀yẹ máa ṣe dáadáa o ẹ̀yẹ máa ṣe ẹbọ o èyí dẹ̀ ni tẹ́yìn tá a bá wá béèrè béèrè pé kí ni tẹ́ fẹ́ lò yìí kí ló mìíní ẹ mọ̀ ẹ ń bẹ̀ pé ó dàbí pé kò sí peace ń bíbà kò sí peace ń bíbà láti gbà tíyẹn wá kúrò yẹn ẹ wá ní ilé so ayé mi lára. ìyàwó ẹ má bínú ẹ jẹ́ ká ṣe báyìí kẹ́ ẹ jẹ́ kí mo rò bí a ti gbà yín láàyè tó so káwa lè máa bẹ́tò lọ kó má jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ yẹn káwọn ẹni yẹn má tún wá padà wá bá yín again ẹ ṣe ẹ jẹ́ ká máa bẹ́tò lọ ẹ ṣe bí jùlọ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lè gbóhùn sókè. ẹ kú ètò lá. yìí mi ò sí nílé wọn pọyán mi kéré mi ò sí ní sọ ẹ pàṣọ mi dá adégétọ̀ kan ará lè ọjà báyìí lẹ ń ṣe Mr. Adékúnlé ẹ pílé orin yẹn lọ ará ọjà báyìí lẹ ń ṣe. 911 ti sùn ni Adékúnlé ẹ gbóhùn sókè sà. 911 Bíjò máma olówó Èkó Àkànbí ọlọ́ba bàbá mo kí gbogbo yín o you're ms welcome. mo kí ọba Ìṣọ̀lá bàbá ọpọlọ yín ò ní jọba Bẹ́líní I greet you my brother kò ní bàjẹ́ fún Ọlọ́run ní gbòòwò Elédùmarè làwa ń sìn òun làwa mọ̀ làwa gbọ́njú bá nílẹ̀ Yorùbá o so àwa ò kí ń ṣe àyọjúràn nílẹ̀ Yorùbá kò mọ́ wa lára láti ilẹ̀ náà ti fi kọ́ wa so pé ká máa na ọrùn sí ilẹ̀ àràbò ọ̀ ilẹ̀ Europe tá a bá wá síbẹ̀ àá kàn wá síbẹ̀ fún one or two things tó ń ṣẹlẹ̀ nílùú wa because ẹ̀sìn náà fi lé wa jáde kúrò nínú ìlú táwa náà fi fọ́n ká dàgbé kankan bẹ́ẹ̀ yẹn you understand so which tó dẹ̀ ti yé wa táwa náà dẹ̀ ti rí tẹ́yìn gan ẹ̀yin brọ́dà wa dẹ̀ ti gbé wa débẹ̀ tèmi gan wò pé so ẹni tó bá ti gbọ́n ní sẹ́ńtúrì tá a wà yìí ó dáyà àtúnwá nìyẹn ti kọjá nìyẹn so tó bá darúgbó náà àwọn àgbàlagbà náà sọ pé tá a bá gbàgbà lábúlé tá a fọ̀rọ̀ lọ ṣáàmọ́ bóyá àgbàlagbà yẹn gan ṣó ṣarán títí tó fi dàgbà yẹn náà ni kó tó ṣe bí ẹ má bínú ṣe bóyá ń ká ìmí lára lèmi kàn ṣe ń sọ so that kí n lè gbé àwọn sísá mi débẹ̀ pé kán lè mọ bó ṣe ń lọ pé nǹkan táwa ń ṣe ń fi báyìí kì í ṣe pé